àfáà tí bá sọ̀rọ̀ látàárọ̀ tí a gbà lálejò ní Ustaz Salaudeen Jamiu tí wọ́n jẹ́ olùdarí ẹgbẹ́ Ikhlas Voice of Islam. Ẹ ń sọ̀rọ̀ nípa àwo alájọṣepọ̀ àwọn èèyàn àwọn wo gan alẹ́jọ́ ṣiṣẹ́ lè dákọ̀ wọn fún wa. Mọ̀nà àwọn tí a jọ ṣiṣẹ́ yìí àkọ́kọ́ èmi ọmọ yín Salaudeen Jamiu mo wà ń bẹ̀. Alhaji wa Komordin Ayélóyún Yusuf wọ́n wà ń bẹ̀. Alhaji wa Abdul Qadir Ọba àwọn náà wà ń bẹ̀. Àti Alhaja Saidat orí ló ní ṣe Allahu Akbar àwọn náà wà ń bẹ̀. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin la jọ ṣe iṣẹ́ yìí. Ok, a jẹ́ pé iṣẹ́ tá a jọ sí yẹn lẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀. Òun náà là ń sọ̀rọ̀ very good. Ẹ̀kọ́ díẹ̀ fún wa nípa ẹ̀ kí n. Nínú iṣẹ́ láti ní ṣáwàlá ò dá ní àbíjọba ìlú wa ṣèjọba ò dá ní àbáwálà ò dá kí wá ní ìṣòro wa tìlú wa ò fi dá. Èmi wá dáhùn bẹ́ẹ̀ pé tó bá jẹ́ tèmi ni Salaudeen ní Bátúndé, tó bá jẹ́ tèmi ni máa níjọba ò dá tó ráwọn ní ìṣòro wa tìlú wa ò fi dá. Orí ilẹ̀ ẹja tí máa ń bàjẹ́ kó tó lọ́kàn ru ẹja, ìbàjẹ́ tó wà lọ́wọ́ wọn ju tara ìlú lọ. Wọ́n ti sọ gbogbo wa dólè owó òjijì là ń wá, ká tó dìbò fún wọn wọ́n máa bẹ̀ wá ní lẹ́sẹ̀kẹsẹ̀ tán bá ti wọlé náà máa gbàgbé wa. Èyí ló mú kára ìlú yarí ìkànlẹ̀ wípé kájọ máa bàlú jẹ́ kó ṣáàtì dùn fún ju gbogbo ẹ lọ tí Tani Ò Dá bá ti jáde wọ́n bá ọgbẹ́ bẹ́lẹ́kùnrin rẹ̀. Ó rà pé nínú iṣẹ́ yẹn a rí lọ́ọ̀yà, bẹ́ẹ̀ni, arádájọ́, bẹ́ẹ̀ni, a rí ọ̀daràn, bẹ́ẹ̀ni, àbí? bẹ́ẹ̀ni. Allahu Akbar. Ta ni lọ́ọ̀yà? Ẹni tó jẹ́ lọ́ọ̀yà ni èmi. Lọ́ọ̀yà ni mo ṣe nínú iṣẹ́ yẹn. Ẹ̀yin jẹ́ lọ́ọ̀yà fún? Mo jẹ́ lọ́ọ̀yà fún aráàlú. Mo gbè lẹ́yìn ọ̀daràn tí wọ́n mú wá. Ayélóyún jẹ́ lọ́ọ̀yà ti ìjọba. Ó gbè lẹ́yìn ìjọba ń pé a gbọ́dọ̀ sọ pé ìjọba ni ò dá. Àwa rí kírímínà yẹn ni Ajá Saida orílẹ̀ oníṣẹ́ tá à ń sọ yìí. Òun ló ṣe kírímínà níṣẹ́ yẹn. Alhaji wa ọwọ́ ọba ọwọ́ àdúrà àwọn gangan náà wá ṣe adájọ́. Allahu Akbar. Ṣé iṣẹ́ yìí ṣé ó ti wá di fídíò àbí kò ti di fídíò? Iṣẹ́ yìí ò tí even audio ẹ̀gùn ò tí ì jáde. Fídíò la kọ́kọ́ fẹ́ tà torí pé káwọn èèyàn lè understand nǹkan tá à ń sọ nínú ẹ̀. So fídíò iṣẹ́ tá à ń sọ yìí kò tí ì sí ń ta. Nítòfà ni pé kò tí ì sí gbòógì marketer àbí promoter ta lè sọ pé a máa gbé fún. Àfáà Salaudeen ẹ má sọ̀rọ̀ jù. Wọ́n rà pé ibi tí à ń lọ náà ládé yẹn wípé gbogbo ẹ̀yin promoter ẹ̀yin marketer tí ẹ̀ ń wò wá nílé iṣẹ́ tí à ń sọ yìí ó ti wà ńlẹ̀ fún gbogbo ẹni àwẹ̀ nídẹ̀ ń bọ̀ yìí marketer tó bá ń pè tẹ̀ òun ní interest nínú iṣẹ́ yìí. Nọ́mbà tẹ́ pé Àfáà Salaudeen sí òun ni mo fẹ́ sọ fún yín 08103996674 08103996674 nọ́mbà yẹn ni kẹ́ pé Àfáà Salaudeen sí ní agbára Ọlọ́run ẹ jọ sọ̀rọ̀ lórí iṣẹ́ yẹn. Pèsè nọ́mbà tèmi náà lẹ́fẹ́ pè ní ẹ pé ẹ̀yin mákẹ́tà ẹ pè wá lágbára Ọlọ́run á jọ sọ̀rọ̀ lórí bí iṣẹ́ yẹn ó ti di yíyà àti ó di jíjáde tí ó fi di gbogbo àyàn wọ́n máa jẹ àǹfààní rẹ̀. Àfáà Salaudeen ẹ má bá a dágbére fún gbogbo ara rẹ̀ àti kẹ́ẹ̀dẹ́ bá kí gbogbo àwọn olólùfẹ́ yín pàtàkì jù. Mo mọ̀ pé ọ̀kan pàtàkì nínú àwọn tí ó jẹ́ olólùfẹ́ bàbá wa Alhaji wa Àríyọ̀ tí wọ́n sì jẹ́ ọmọ Fàlájì Àríyọ̀ tàlájì Àríyọ̀ dẹ̀ fẹ́ràn wọn gan pàtàkì ń bẹ láyé tó adẹ̀tí ṣẹṣẹ àti sòkú wọn kọlọ̀n bá foríjì wọn ẹ bá sàrọ̀ gbogbo ara ilé kẹsì bá dúpẹ́ lọ́wọ́ wọn tó wá bí ìsìnkú náà kọlọ̀n bá dúpẹ́ lọ́wọ́ ẹnì kankan. gbogbo ẹ̀yin ara ilé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ lágbára Ọlọ́run gbogbo ọmọ ẹnì kankan wa náà ló máa jẹ́ èèyàn ní tá a dáwọ́ lẹ́nu ọdún yìí Ọlọ́run á jẹ́ yọrí sí rere fún wa. gbogbo àwọn olólùfẹ́ bàbá wa Fadilatu Sheikh Alhaji Abdulwahid Àríyọ̀ Yusuf Ọlọ́run bá fọ̀run kẹ́ wọn. gbogbo àwọn olólùfẹ́ wọn Ọlọ́run máa ṣe ń tẹ̀lé ó bẹ̀rẹ̀ látòrí president wa Abdulwasin Káyọ̀dé Siddiq tó fi kárí gbogbo àwọn ọmọ Isman lápapọ̀ Ọlọ́run kó gbàdúrà ẹnì kankan wa. Alhaji wa Abdulwahid Àríyọ̀ yìí a ní orin kékeré kan tá a fẹ́ fi ṣe tribute fún wọn nínú ẹ̀ láti sọ pé màsálámì ìṣẹ́yìdì Àjì Àríyọ̀ Òdìgbò ṣe. àwa sọ ń bẹ̀ pé Ọlọ́run bá ní nǹkan ká dára àwa èèyàn ní í ṣe sábàbí
ẹni tí bàbá ẹ̀ bí sí kiri tó kọ́lé méjì mẹ́ta síjókòó tí kádàrá sọ pákú síbàdàn tó bá gbéra látèkó lọ sílọrin á padà láti ibẹ̀ wá síbàdàn kó tó fààyè lẹ̀ kó tó rọrùn abùsẹ̀ yìí di ó dàbọ̀ ají àríyọ ó dìgbò ṣe. Allahu Akbar. Adúpẹ́ púpọ̀ ẹ ṣeun Ọlọ́run bá wa dúpẹ́ fún yín kọ́lọ́ mọ́ ba òun náà jẹ́ kọ́ mọ́ bàlákà yín náà jẹ́.